Gobe tún ti ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ àṣírí MC Olúọmọ tí Koko Zaria tó tú lọ́tẹ̀ yìí ilé lágbára season film gidi lọ̀rọ̀ ọjà tó wà láàrin àwọn ọmọ onímọ́tò NURTW ní Lagos State o ẹ bá wá nǹkan fìdílé kẹ wá gbọ́ àwọn àṣírí tí Koko Zaria tún tú kalẹ̀ nípa MC Olúọmọ bó ṣe ń gba 400 million naira ní oṣooṣù bí wọ́n ṣe ń gbé 400 million naira wọ inú ilé ẹ̀ lóṣooṣù eléyìí lágbára ẹ̀yin èèyàn ṣóòótọ́ lọ̀rọ̀ ìṣerọ́ ni ẹ kọ́kọ́ bá mi wo fídíò yìí náà. irọ́ ni o 400 million. ẹ̀yin èèyàn àmọ́ ṣáà tiẹ̀ wá lè gbọ̀rọ̀ Koko Zaria gbọ́ ǹjẹ́ lè gbọ̀rọ̀ Koko Zaria gbọ́ ṣá because gbogbo wa la wà lórí ayélujára yìí nígbà tí wọ́n tààgì Koko Zaria ní Gáúsù Mẹ́láyà wípé ó ń pa pẹ́pẹ́pẹ́ rọ́ and at the same time tí wọ́n bá ní ta ló súnmọ́ MC Olúọmọ jù Koko Zaria náà ni because wọ́n ti jọ ń ṣọ̀rẹ́ bọ̀ tipẹ́tipẹ́. láti wà ń sin more than 40 years 40 ṣá tàti wà 40 tàti wà ó dẹ̀ àjọ ṣe ọlọ́dẹ ń gbọ́ aṣókè. ṣáwa lè sọ wípé irọ́ ni Koko Zaria ń pa ọ̀rọ̀ ìtọ́jú sùn yàn ẹ̀yin èèyàn mo tún kí yín káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí ṣàlàáfíà ni mo tún bá yín bó lójú ọjọ́ lọ́dọ̀ tiyín lórí ọ̀rọ̀ tó ń lọ láàrin àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò pàápàá lórí ipò state chairman tí MC Olúọmọ àti Tafasego jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ ṣe rántí pé ní kò pẹ́ yìí níbi event tán ṣe recently MC Olúọmọ ó kéde ó announce ó dẹ̀ acknowledge Tafasego gẹ́gẹ́ bí leader tó ń lead àwọn chairman ní Lagos State àmọ́ ọ̀rọ̀ yẹn ló tún di fà lórí ayélujára láti bí nǹkan bíi àná mọ̀jẹ́ta báyìí tí wọ́n tún fà mọ́ra wọn lọ́wọ́ pé announcement tí MC Olúọmọ ṣe yẹn kò túmọ̀ sí wípé Tafasego ti di chairman gangan àbí pé wọ́n ti gbé mandate lé lọ́wọ́ ọ̀rọ̀ yẹn tojú sún yàn ṣe ẹ̀yin èèyàn náà báyìí Koko Zaria tún ti jáde ó ti bẹ̀rẹ̀ sí ní grant interview left and right nínú interview tó lọ ṣe recently pẹ̀lú ìyá Esabod níbẹ̀ ló ṣàtìtì tú àṣírí MC Olúọmọ wípé ó ń gba 400 million naira lóṣooṣù ó lágbára ẹ̀yin èèyàn ǹjẹ́ a lè believe Koko Zaria àmọ́ nínú fídíò tá a máa jìjọ wò tó wà ń bí ẹ máa gbọ́ bí Saka Tinubu bó ṣe bẹ̀rẹ̀ sí ní fún àti Koko Zaria àti ìyá Esabod àti Tafasego ó bẹ̀rẹ̀ sí ní ju wọ̀tọ̀wọ̀tọ̀ tó gbóná lu àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni lórí ọ̀rọ̀ rògbòdìyàn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láàrin MC Olúọmọ àti Tafasego lórí ọ̀rọ̀ pé ta lọ̀gá ta ni state chairman nínú ẹgbẹ́ NURTW ní Lagos State ọ̀rọ̀ yìí lágbára ó gbẹnu tán ó tọ́jú sùnyàn ó yá fọ́nrán yẹn rèé ẹ jẹ́ àjọ wò ó mò ń padà bọ̀. irọ́ ni o Tinubu tó ń fà lọ. irọ́ ni o 400 million. èló ló ń gbà ń bẹ Koko Zaria. wọ́n kó fún ọba múlẹ̀ DJ YK ọba àwọn onírọ́rọ́ Gáúsù Mẹ́láyà tí bàbá Ọláyà pè ẹ́ gangan ló ń jẹ́ 400 million by now ó yẹ kí MC Olúọmọ ti di billionaire ó yẹ kí Olúọmọ ti di billionaire kó ti ra lé sí Banana Island kó ti ra gbogbo Èkó pa Gáúsù Mẹ́láyà 400 million ṣé o mọ̀ nǹkan tí ọ̀rọ̀ ẹ̀ ò ṣe jọ mí lójú Koko Zaria àti ọba Bingo wọ́n ní ẹni táyé ẹ̀ bá ti bàjẹ́ a sì máa wẹ̀ ní Kúránì ayé yìí méjèèjì ti bàjẹ́ ẹni tẹ́fẹ́ fà mọ́ra òun lẹ̀ ń wá ẹ̀yin onírọ́ ẹ̀yin tó jẹ́ pé ilé ayé yín ti bàjẹ́ ìwọ Koko Zaria ń tiẹ̀ ó wo ilé ayé ẹ̀ wò ilé ayé ẹ̀ ó wo ilé ayé ẹ̀ wò ó ṣàánú ilé ayé ẹ̀ wo bí ilé ayé ẹ̀ ṣe ń lọ gbogbo ilé ayé ẹ̀ ṣe ń lọ gbogbo nǹkan tí o fi ọwọ́ kó jọ gbogbo ẹ̀ ló ti ń tà padà. Look at your life. Olúọmọ tó ń bá wí tó ń ṣe Olúọmọ ló pèsè fún ẹ bó ṣe rí owó fi kọ́ hòtẹ́ẹ̀lì ní Governor Road
kò sí ìta mọ̀ nínú ẹ̀. Ayé ọ̀dàlẹ̀ bí ayé ọ̀dàlẹ̀ ṣe máa ń rí nìyẹn. Ìwọ ni wọ́n ń kó 400 million lọ sílé Olúọmọ, wọ́n ń ṣe Olúọmọ ń gbé 400 million. Tó bá ń gbé 400, èló ni wọ́n ń gbà ń bẹ̀? Èló ni wọ́n ń gbà? Á jẹ́ pé ẹjọ́ ń gbà nìyẹn. Torí èmi mọ Olúọmọ táwa ní. Olúọmọ ò lè máa gba owó báyẹn kí ìwọ gan má bìzà ju bó ṣe wà lọ. Despite náà wo bí ayé ẹ̀ ṣe rí nígbà tí òun bá Olúọmọ ṣe, wo bí ayé ẹ̀ ṣe rí nsìn. Ẹ ti fi gbogbo owó mú gbaná tán. Look at your life. O tún fẹ́ sọ wọ́n ya aṣọ mọ́ Olúọmọ lọ́rùn. Wọ́n ju ta ló tó bẹ́ẹ̀ nínú yín? Koko Zaria àti gbogbo yín pátápátá, ta ló tó bẹ́ẹ̀? Ta ni nínú yín ló tó bẹ́ẹ̀? Who can tackle lion? Ta ló tó bẹ́ẹ̀ nínú yín? Ẹ gbé fídíò yẹn jáde ibi tẹ́ ti yaṣọ mọ́ Olúọmọ lọ́rùn. Ó ga o, 400 million naira tán yányán. Ṣé rọ́ ni, ṣé òótọ́ ni? And then tó bá tẹ̀ wá lọ jẹ́ òótọ́ gan-an sẹ̀ wípé lóòótọ́ òun ni MC Olúọmọ ń gba 400 million naira lóṣooṣù. Ó yẹ ká bi Koko Zaria àti Tafasego tó ń ba Jansen wípé èló ni ó ń jẹ́ court tiwọn nínú ẹ̀, because wọ́n jọjọ ṣe tẹ̀ ní ọ̀yẹn ni ọ̀rẹ́ ni wọ́n. Àgbà gbogbo àti MC ń gba 400 million naira yẹn lóṣooṣù according to nǹkan tí Koko Zaria ń sọ. Wọ́n ṣàjọ ń jẹ ni, èló làwọn náà ń gbà, èló ni court tí wọ́n ń gbà yẹn. So káwọn náà bọ́ síta láti wá sọ pé iye báyìí làwọn ń gbà nínú 400 million naira yẹn, because ọ̀rọ̀ yìí ó fẹ́ máa rújú bákan. Ó lágbára, ó serious o ẹ̀yin èèyàn. Sincerely ìjà ló dé torí fi dòwe láàrin gbogbo wọn jíjọ ń roll, wọ́n jọ ń jẹun nínú àwo kan náà, wọ́n jọ ń mu nínú àwo kan náà ni. Tó bá ṣe pé lóòótọ́ MC Olúọmọ ń gba 400 million naira dé ni wọ́n jọjọ́ náà ni, ká má tanra wa ẹyẹ èèyàn. So aside that, lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní event wọn ní last time tán ti ń pariwo olè lé MC Olúọmọ lórí, tí MC Olúọmọ ti acknowledge tó dé announce Tafa as leader àwọn NURT chairman ní Lagos State presently báyìí, tó di pé wọ́n tún ti ń fà mọ́ra wọn lọ́wọ́ lórí social media. Ẹ tún já gbálàyé tí Saka Tinubu ṣe lórí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí n ṣàlàyé ìkọ̀kọ̀ fún yín tẹ́ understand. Olúọmọ kàn jẹ́ èèyàn kan tó ní ìbẹ̀rù Ọlọ́run, tí ó dẹ̀ wà selfish. Is not a greedy human being. Ká ní pé Olúọmọ jẹ́ èèyàn kan tó wà selfish, tó wà greedy ni, by now mo believe pé wàhálà ti máa ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́, wá ti tẹ̀jẹ̀ sílẹ̀, wá ti ṣe kinní, wá ti ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n Olúọmọ dúró ní ìdúró pé irọ́, níwọ̀n tóun bá sì wà nínú National Union kò ní sí ìtẹ̀jẹ̀ sílẹ̀ of anybody tí ò bá jẹ́. Lórí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ló dẹ̀ sì dúró lé lórí. Nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ láàrin àwọn pẹ̀lú President Tinubu, Governor Sanwo-Olu àti àwọn lọ́balọ́ba àti àwọn èèyàn lóríṣiríṣi tí wọ́n dá sọ̀rọ̀ yẹn, Olúọmọ sì dúró on his stand ní pé kò ní sí ìtẹ̀jẹ̀ sílẹ̀ sọ́fà tóun bá sì wà lórí iṣẹ́ union yìí, of which ló dẹ̀ sì dúró lé lórí. Kí lẹ tún fẹ́ jẹ́ kí Olúọmọ ṣe fún yín? Kí lẹ tún fẹ́ jẹ́ kó ṣe fún yín? Ẹ̀ ń bu kò sọ̀rọ̀, ẹ̀ ń ṣe gbogbo ẹ̀, ó dákẹ́, ó wò yín. Kí lẹ tún fẹ́? Lọ́jọ́ program tó ṣe ní ọjọ́ Saturday tí wọ́n ṣe gbẹ̀yìn, despite everything, ó dákẹ́, ó wò yín. Time tó yẹ kẹ́ fi máa tọ́jú ara yín, time tó yẹ kẹ́ fi máa take care ara yín, ọ̀rọ̀ Olúọmọ òun lẹ́ ń gbé sórí. Ẹ wo tó kẹtìlẹ̀, ẹ wo bó ṣe dúró. Ẹ wo tó kẹtìlẹ̀, ẹ wo bó ṣe dúró. Ẹ̀yin tẹ́ gbé ọ̀rọ̀ Olúọmọ sórí, ẹ wo bẹ́ ṣe rí. Ṣé yín yọ ni àbí kí ló ṣẹlẹ̀ sí yín? Wọ́n ti fi plastic ṣe yín àbí pé kíni? Ẹ wo tó kẹ, ẹ wo ìyàtọ̀. Ẹ fira yín lọ́kàn balẹ̀ torí Olúọmọ. Ní ọjọ́ yẹn ta ló lè pe Sego ní state chairman? Ta ló lè address as state chairman? Baba wa Yasi gan wọ́n address as state chairman. National secretary gan wọ́n address as state chairman. Ṣùgbọ́n wọ́n address MC Olúọmọ, national Southwest chairman. So kí lẹ wá ń sọ?
ẹni tọ́lọ́run ti kẹ́ tó ti gbéga kílẹ̀ tún wá ó tún wá address ó tún dìde ó gbé mic ó address Sego kílẹ̀ tún wá kílẹ̀ tún wá Sego kí ni nǹkan tẹ́ tún wá? Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí àlàyé kan yé yín. Alhaji Misili Ọmọ Akínsọ́yà still remain the legal state chairman of NURTW Lagos State. Legal, in case ẹ̀yin tí mi ò ní sọ pé bẹ́ẹ̀ ẹ̀yin tí ẹ bá kàwé àbí pé bẹ́ẹ̀ kíní, I won't want to use that word. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá mọ òfin àbí tẹ́ bá mọ òfin kẹ́ lọ wádìí òfin ní ìwọ̀nba. Alhaji Misili Ọmọ Akínsọ́yà still remain the legal state chairman of NURTW Lagos State. Ó lágbára o ẹ̀yin èèyàn. Irú orí wo la fẹ́ kọ sí gbẹ̀dùn irú orí wo la fẹ́ dá sí gbogbo rògbòdìyàn tó wà ńlẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò. But anyway, àti ẹ̀dúpẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé wọn ò tí ì máa para wọn bí ẹ̀dìyẹ, wọn ò tí ì máa fọ́gò fàdà fọ́gbẹ̀ ṣe gbogbo ẹ̀ ṣe jàgídíjàgan nígboro. At least ọ̀rọ̀ ẹnu àti social media náà fi bára wọn jà this time around, so ìyẹn náà dáa. Anyway, gbogbo ilé tó ń ṣe iná ló ń jóhun ẹ̀yin èèyàn. Gbogbo ọ̀rọ̀ tí Koko Zaria sọ nísìn èwo la fẹ́ gbàgbọ́ nínú ẹ̀, because aunty already tag ẹ̀ ní Gauzumi lẹ́yà pé ó ń parọ́, and beside that adẹ̀túmọ̀ wípé òun ló close mọ́ MC Olúọmọ. Ṣé ká wá gbàgbọ́ ni àbí ká má gbàgbọ́? Kí lóòótọ́ tó wà nídìí ẹ̀yin èèyàn? Ká tó máa lọ, ẹ jẹ́ ká ka 1 or 2 comments lábẹ́ fídíò yìí ká tẹ̀ gbọ́n kan táwọn èèyàn náà sọ nípa ẹ̀. One commenter, user 8526, only I am not in support of or fans of any one of them, but I like the maturity of MC Olúọmọ despite the abusive words on him that very day. He was very composed. Exactly. Pẹ̀lú gbogbo wọn ṣe bú MC Olúọmọ tó kò tiẹ̀ dún sunkún, kò tiẹ̀ ṣe bí gbà pé òun náà ń bá wí, kò tiẹ̀ dá wọn lóhùn, and that goes a lot, that says a lot, that really says a lot about him. Pé kò really fẹ́ wàhálà àbí ká sọ wípé apá ẹ̀ ti jábọ́ náà ni, whichever way. Asha really commended wípé kò sọ anything, kò sì jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Another commenter, Queen Mother, ó ní MC ọmọ ológo, you are too much. Okay. Ko Abibat, ó ní Koko, what goes around comes around. Exactly. Bálọ̀ àbábọ̀ ìyẹn ṣú ọ̀bàjẹ́bàjẹ́ pasọ́tọ̀ fìnà yálé ni ó bẹ lájà fún ìyàwó. Side by side ní Olúọmọ is selfish and greedy. The reason why he was unable to fight was because all his boys deserted him. He already lost his respect. Sleeping with Koko Zaria's wife was his biggest mistake in life. Really? Ṣé òótọ́ ni pé ó bá ìyàwó Koko Zaria sùn àbí àhesọ ọ̀rọ̀ lásán ni? It is well, ẹ̀yin èèyàn, kí ló opinion tí yín ẹ máa jẹ́ sí comment. Navigator ní Koko will still do the same thing to Sego. Let's wait and see. Pàṣẹ́ntọ́ fi nàyálé ni ó wà lórí àjà fún ìyàwó. Tí wọ́n ṣe fún MC Olúọmọ ń sìn, wọ́n ti ṣe fáwọn kan náà sẹ́yìn táwọn yẹn náà fi ṣèbínú, wọ́n gba kádàrá ni. Wọ́n dẹ̀ ti ń ṣe fún MC Olúọmọ náà ń sìn, so definitely wọ́n á yí padà ṣe fún Sego náà tó bá di wájú ọ̀la. Either ó lò 4 years o, or wọ́n extend ẹ̀ ó lò 8 years o, kódà kó lò 12 years, tó bá sì dọjọ́ kan wọ́n á sì máa sọ wípé àwọn òfin òun náà mọ́ náà ni kó máa lọ, kó jẹ́ kẹ́lòmíì ò bọ́ sórí ipò. Ẹ̀wọ́ ẹ̀yin èèyàn, kí ló opinion tí yín ẹ máa bá mi jù sí comment, and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija Online TV lórí ayélujára Facebook. Link tó wà lábẹ́ fídíò yìí máa gbé yín débẹ̀. From there ẹ tún máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan títí nígbà míì tá a ti jọ máa pàdé. Ire o.